A kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, a kí wọn kú oríire, a kí gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá, a kí wọn kú oríire fún ti oríire èyí tó ṣẹlẹ̀ nípa àwọn ọmọ iléèwé àti principal orílẹ̀ local government èyí tí wọ́n kó ní ìlú Ọ̀yọ́ tí àwọn ajínigbé tí wọ́n ti jí gbé láti bíi oṣù bíi méjì báyìí tí wọ́n sì tú wọn sílẹ̀. Àdúpẹ́ àbá wọn yọ̀, a kí wọn kú oríire lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tèmi ojú rí tó lẹ́yìn oṣù méjì wọ́n ti dá àwọn ọmọ iléèwé yìí àti principal iléèwé náà wọ́n ti dá wọn jù sílẹ̀ o, tí àwọn ẹbí ará ọ̀rẹ́ tí gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní yọ̀ tí inú wọn ń dùn. Ṣùgbọ́n ó mọ̀ ṣe o, lẹ́yìn ìgbà tí wọ́n ti kéde tí wọ́n sì ti rí àwọn tí wọ́n kó yìí tí wọ́n ti gba òmìnira, ó ní ẹbí arákùnrin èyí tí wọ́n gé orí rẹ̀ sọ́lẹ̀ ní àgọ́ àwọn ajínigbé yìí tí wọ́n ti jáde láti wá fi ẹ̀yọ́nú wọn hàn. Inú wọn bàjẹ́, ṣe ni wọ́n rò ó wípé bó ni ò bá ṣe rí tó bá jẹ́ wípé ẹ̀gbọ́n àwọn, àbúrò àwọn, bàbá àwọn èyí tí wọ́n gé lórí bọ́lẹ̀ yìí ó wà lára àwọn tí wọ́n gba òmìnira lónìí. Inú wọn bàjẹ́, bẹ́ẹ̀ sì ni wọ́n bá àwọn ẹbí èyí tí wọ́n tú sílẹ̀ yìí, wọ́n bá wọn yọ̀, wọ́n bá wọn dúpẹ́, ṣùgbọ́n ìbànújẹ́ ló jẹ́ fún wọn wípé bàbá yìí ò sí lára àwọn tí wọ́n dá sílẹ̀. Ó mọ̀ ṣe o, bó ni wọ́n ṣe fẹ́ rò ó, ọgbọ́n wo ni wọ́n fẹ́ dá tí wọ́n sì fẹ́ gbàgbé ẹni tí wọ́n èyí tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Ó mọ̀ ṣe o, ìbànújẹ́ ayérayé leléyìí ẹ̀yin tèmi. A bá àwọn ẹbí yìí, a bá wọn kẹ́dùn, a bá wọn kẹ́dùn, wọ́n kó àtẹ̀mọ́ra. Ọ̀rọ̀ náà ó wá fẹ́ dàbí ẹni pé tútú sílẹ̀ tí wọ́n tú àwọn ọmọ iléèwé àti principal yìí sílẹ̀, ó tún wá tú ojú egbò èyí tó ti ń panu mọ́ díẹ̀díẹ̀, yóò wá tó jẹ́ kí wọ́n tún máa ronú sí wípé bó ni ò bá ṣe rí tó bá jẹ́ wípé wọn ò pa arákùnrin náà tí arákùnrin náà wálé pẹ̀lú wọn. Ó mọ̀ ṣe o, ṣùgbọ́n kí la fẹ́ pélé? Ṣé ká sọ wípé àkọọ́lẹ̀ ò kí ń tàṣé ni? Àmọ́ ní kọ àkọọ́lẹ̀ burúkú, àmọ́ ní ṣe kò ń gẹ́ ibi, àmọ́ ní kó sọ àwọn ajínigbé àní kó sọ àwọn agbénipa, àmọ́ ní kúkú ọjọ́ ikú àìtọ́jọ́. A gbọ́dọ̀ pé eléyìí ní àkọsílẹ̀ torí wípé eléyìí ó jẹ́ nǹkan tí ó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. A bá àwọn ẹbí ọmọ tí wọ́n tú sílẹ̀ àti principal iléèwé èyí tó wà ní orílẹ̀ local government, a bá wọn yọ̀, a bá wọn dúpẹ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ṣe ni wọ́n gbà lò, òun ni wọ́n gbàjó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní káàkiri, tí inú oníkálukú bẹ̀rẹ̀ sí ní dùn, tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ làwọn kan náà ń dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé èyí tó jẹ́ gómìnà Ọ̀yọ́ state. Nínú wọn ń dùn. Ẹ wò tẹ́ ẹ bá dé Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n tú àwọn ọmọ iléèwé àti principal yìí sílẹ̀, ẹ wò ó ṣe ni ó dàbí ẹni wípé wọ́n ń ṣe carnival ní ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ làwọn ọmọ iléèwé tú jáde, nínú wọn bẹ̀rẹ̀ sí ní dùn. Àwọn ẹbí, àwọn ará, ẹ wò ayọ̀ tó wà nínú wọn ó kọjá nǹkan míì. Lóníkálukú bẹ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àwọn tí wọ́n dá sọ́jú òjijì kalẹ̀ lórí wípé wọ́n tú àwọn ẹni ilẹ̀, àwọn náà dá kalẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dúpẹ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba Ṣèyí Mákindé wípé wọ́n kú iṣẹ́ takuntakun, wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ̀yin tèmi, nígbà tí wọ́n tú àwọn ọmọ yìí àti principal iléèwé yìí sílẹ̀, inú wa dùn, ayọ̀ wa kún nígbà tá a rí wọn wípé àlàáfíà ò ní gbogbo wọn wà o, kò sẹ́ni tó ṣàìsàn, gbogbo wọn ni wọ́n dúró lórí ẹsẹ̀ wọn tó sì dàbí ẹni wípé kò sí nǹkan kan èyí tó ṣe ẹnìkọ̀ọ̀kan nínú wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí fídíò ọ̀hún èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí tí principal yìí tóun náà sì sọ̀rọ̀
tó dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n kú iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe láti tú àwọn sílẹ̀. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu principal yìí kó tó di wípé a tẹ̀síwájú ká gbọ́ nǹkan tí ìjọba Ṣèyí Mákindé èyí táwọn náà sọ lẹ́yìn ìgbà tí wọ́n tú àwọn ọmọ iléèwé yìí àti principal yìí sílẹ̀. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see in your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful to you. Thank you very much. God bless you, sir. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu principal iléèwé èyí tí wọ́n tú sílẹ̀ yìí àbá wọn yọ̀ àbẹ́ẹ̀rí báyìí aṣọ kan èyí tó wà lára obìnrin yìí náà òun ló sì wà lára wọn. Ẹ̀yin náà wo àwọn ọmọ yìí ó mọ̀ ṣe o ṣùgbọ́n lábẹ́ bó ti wulẹ̀ kó rí àbá wọn yọ̀ àbá wọn dúpẹ́. Eléyìí ló jẹ́ kí iléeṣẹ́ Channels TV èyí tí wọ́n fi kàn sí Governor Ṣèyí Mákindé láti bá wọn yọ̀ láti bá wọn dúpẹ́ fún ti iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe láti jẹ́ kí àwọn ọmọ iléèwé àti principal kún tó fojú rí àwọn ẹbí wọn lẹ́ẹ̀kan sí. Governor Ṣèyí Mákindé inú wọn dùn àwọn náà sì sọ̀rọ̀ sókè. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Governor Ṣèyí Mákindé èyí tí wọ́n sọ. Good evening, Sean. Yes, congratulations on the release of the abducted persons in Oyo State. Thank you so much. It's such a big relief for all of us and for those waiting, for this past 57 days. I think it's a big relief for all of us, and we'll use the opportunity to say thank you to our service commanders, the Nigerian police, the DSS, the military, and the high command, and of course the president, for pushing really hard, to have this done. I think I'm just right now overjoyed, and I cannot say much. I will talk much later when I can put my thoughts together. Thank you so much, Your Excellency. Congratulations again, and goodwill, and my congratulations to your government and the people of Oyo State. Congratulations. Abẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ èyí tí Gómìnà Ṣèyí Mákindé èyí tí àwọn náà sọ yìí inú wọn dùn ayọ̀ wọn kú. Wọ́n ní ṣe ni àwọn ó sùn táwọn ó falala. Wọ́n ní ìsìn lọ́kàn àwọn ṣe balẹ̀ torí pé látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọ́n láwọn ò lójú oorun ọkàn àwọn ò balẹ̀ rárá. Wọ́n ní àǹtí wọn ń gbọ́ wípé nígbà ìjọba wọn onírúurú ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ìdí nìyí táwọn fi ṣiṣẹ́ takuntakun fún táwọn fi rí i dájú wípé àwọn gba àwọn èèyàn yìí sílẹ̀ lábẹ́ bó ti wulẹ̀ kórí. Ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí ìròyìn ti fi tó wa létí wípé bí wọ́n ṣe rí àwọn ẹni yìí gbà jáde wọ́n ní kò rọrùn rárá o. Wọ́n ní lẹ́yìn gbogbo ọgbọ́n èyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ti dá láti jẹ́ kí àwọn ẹni ibi yìí kó tú àwọn ọmọ iléèwé àti principal yìí sílẹ̀ wọ́n ní pàbó ló já sí o. Tá a bá gbàgbé nígbà kan ṣe la gbọ́ pé àwọn èèyàn wọ̀nyí wọ́n jáde wọ́n sì bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ìjọba nǹkan tí wọ́n fẹ́. Àwọn list nǹkan tí wọ́n fẹ́ wọ́n fún àwọn ìjọba tó sì jẹ́ wípé lára àwọn list yìí àwọn nǹkan tí wọ́n béèrè ó ní agbára. Ní ìjọba Ṣèyí Mákindé ni wọ́n fárígá. Wọ́n láwọn ò ní nǹkan kan táwọn fẹ́ fún wọn nínú àwọn list èyí tí wọ́n gbé kalẹ̀ yìí bí kò ṣe wípé àwọn ò wá ọ̀nà míì àwọn ò wá ọgbọ́n míì láti rí wípé àwọn gba àwọn ọmọ yìí jáde láìsí nǹkan kan èyí tó ṣe wọ́n. Wọ́n ní ṣùgbọ́n gbogbo ọ̀nà táwọn ò bá gbà gbogbo ẹ̀kọ́ làwọn wà mọ̀ sọ
ní orí ayélujára. Bẹ́ẹ̀ sì náà ni ọ̀rọ̀ náà rí ẹ̀yin tèmi. Báyìí la ṣe gbọ́ wípé wọ́n gba àwọn èèyàn wọ̀nyí sílẹ̀ láì ṣe wípé wọ́n fi nǹkan kan kàn wọ́n. Bẹ́ẹ̀ sì ni tá a bá rí àwọn ọmọ iléèwé yìí àti píríncípà yìí, ẹ rí wípé àlàáfíà ni wọ́n wà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi. Wọ́n níṣe ni gbogbo àwọn security personnel, àwọn air force àtàwọn ọlọ́pàá àtàwọn sójà àtàwọn civil defence, gbogbo wọn pátápátá ó ní wọ́n kóra jọ tí wọ́n sì wọnú igbó Ọ̀yọ́ lọ láti lọ wá bí wọ́n ṣe gba àwọn ọmọ yìí sílẹ̀ ẹ̀yin tèmi. Nígbà tí wọ́n ti wádìí tí wọ́n rí ibi tí wọ́n wà, wọn ò fẹ́ lọ gìrì àbí wọn ò fẹ́ kù gìrì kí wọ́n lọ bá wọn kí wọ́n bá ṣe àwọn ọmọ yìí léṣe ẹ̀yin tèmi. Ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpinpin àwọn èèyàn burúkú yìí, àwọn tálẹ́bí wọn, ibo ni wọ́n ti jáde, ṣé wọ́n níyàwó, ṣé wọ́n lọ́mọ ẹ̀yin tèmi. Nígbà tí wọ́n ṣe gbogbo ìwádìí yìí tán, ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ àwọn ẹbí àwọn èèyàn burúkú yìí lọ. Làwọn náà bẹ̀rẹ̀ sí ní gbé wọn lọ́mọ, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wọn níyàwó. Bẹ́ẹ̀ ni àwọn òbí tó bí wọn, àwọn náà ò gbẹ́yìn o. Nígbà tí ọwọ́ wọn ti wá tẹ gbogbo àwọn òbí tó bí àwọn olórí àwọn ajínigbé yìí, tí àwọn náà kó wọn jọ síbì kan, ọ̀rọ̀ náà wá di wípé ìwọ ju tọwọ́ rẹ lẹ̀ kémi náà ju tọwọ́ mi lẹ̀. Nǹkan kan ò gbọdọ̀ ṣe àwọn tèmi tó wà lọ́wọ́ rẹ̀. Bí nǹkan bá ṣe àwọn tèmi tó wà lọ́wọ́ rẹ̀, dájúdájú mẹ́wàá ó ṣe àwọn tiẹ̀ tó wà lọ́wọ́ mi náà ẹ̀yin tèmi. Kó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀ yìí, gbogbo ọ̀nà èyí tí wọ́n fi ń rí oúnjẹ gbà táwọn ẹni ibi yìí tí wọ́n fi ń rí oúnjẹ kó wọ ọ̀dọ̀ wọn, gbogbo ọ̀nà èyí tí wọ́n fi ń rí dátà láti wá sí orí ayélujára, gbogbo ẹ̀ pátápátá ó ní ìjọba orílẹ̀-èdè wọn ti dí o. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan àwọn olóró èyí tí wọ́n ń lò láti fi ṣe iṣẹ́ ibi wọn, ọ̀nà tí wọ́n ń gbà kó wọlé wá bá wọn, gbogbo ẹ̀ pátápátá ó ní wọ́n kọ́kọ́ dí. Ní wọ́n dínà mọ́ wọn débi wípé kò sí ọ̀nà àti jẹ, kò sọ́nà àti mu, kò sí nǹkan kan, owó ò wọlé mọ́. Lẹ́yìn ìgbà náà wọ́n wá kó gbà àwọn ẹbí wọn pátápátá. Ìdí nìyí táwọn náà fi rí wípé táwọn ò bá ju àwọn táwọn kólẹ̀ yìí, táwọn ò bá jù wọ́n lẹ̀ torí pé wọ́n ti wá di egungun ẹja mọ́ àwọn lọ́rùn báyìí. Wọ́n ní àfàìmọ̀ kí ẹ̀mí àwọn mọ̀ lọ sí, káwọn tàwọn ẹbí àwọn náà kí wọ́n mọ̀ lọ sí. Ìdí nìyí táwọn náà fi ìrọwọ́rọsẹ̀ tí wọ́n sì fi ju àwọn ọmọ àti píríncípà èyí tí wọ́n kó yìí, tí wọ́n fi jù wọ́n lẹ̀ ní ìrọwọ́rọsẹ̀ ẹ̀yin tèmi. Eléyìí mọ̀ gbẹnu tán. Lẹ́yìn ìgbà tí wọ́n dá àwọn ọmọ iléèwé yìí lẹ̀ àti píríncípà yìí, wọ́n ní ṣe la gbọ́ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ibi yìí. Wọ́n ní ọwọ́ tẹ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ báyìí, tí wọ́n sì wà ní àhámọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tèmi. Eléyìí mọ̀ gbẹnu tán. Àní lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Ògbómọ̀ṣọ́, ṣe nínú wọn ń dùn tí wọ́n gbàlù tí wọ́n ń gbàjó. Ẹ jẹ́ ká wo díẹ̀ lára nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. All right, you're back. All right, congratulations. Welcome. Congratulations. Life attacking roundabout. This is the rescue team. Congratulations. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Àwọn military ló lọ. Congratulations sir. Thank you Nigerian police. Thank you. Welcome. This is Ògbómọ̀ṣọ́ Focus TV. Oríta Takí Ògbómọ̀ṣọ́ la wà yìí o. All right. Congratulations. Adúpẹ́. Welcome. Congratulations Nigerian. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Akú oríire. The rescue. Oríta Takí Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà báyìí. The rescue has been done. Congratulations. Oríta Takí Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà yìí. Wọ́n ti kọ́ ọmọ wa dé o. Congratulations. Gbogbo oríta Ògbómọ̀ṣọ́ ló ti dàrú yìí o. Àwọn èèyàn wa ń dunnú sọ́yọ̀ nígbà tí wọ́n rí rescue team tó kọjá lọ sìn tí wọ́n ń bọ̀ láti
oríṣiríṣi náà là ń rí ní oríta Takí. They are saying congratulations and welcoming them now. Congratulations, congratulations. That's just their boss that just passed now. Oríta Takí Ògbómọ̀ṣọ́. Ibẹ̀ náà ti kí àwọn military tó ń bọ̀ láti operation. They just greeting them now. A kú oríire nílùú Ògbómọ̀ṣọ́. A kí bàbá wa kábíyèsí Ọba Ghandi Afọlábí Ọláoyè. A kú oríire o. A kú oríire. Ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ sí ọ̀dọ̀ IG. Nìbàdàn. Nílùú Àbújá. Ó ti ṣe sóréré o. We are saying congratulations to everybody. Congratulations, congratulations. Inú àwọn Ògbómọ̀ṣọ́ dùn lálẹ́ yìí o. We are really, really happy. Ògbómọ̀ṣọ́ can now sleep now. We can sleep properly. Congratulations. Congratulations gbogbo ẹ̀yàn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn rescue team yẹn náà kọjá lórí Takí sí o. Say congratulations to them. Abẹ́rẹ́ báyìí ẹ̀yin tèmi fídíò ọ̀hún lẹ rí yìí bínú àwọn èèyàn ṣe ń dùn tí wọ́n sì gbàlù tí wọ́n ń gbàjó àbá wọn yọ̀ àbá wọn dúpẹ́. Eléyìí ni bí ìròyìn náà ṣe lọ bá a ṣe gbọ́ wípé wọ́n tú àwọn ọmọ iléèwé yìí sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí bí ìròyìn náà bá tún ṣe ń lọ a mọ̀ wá fún yín ní orí ìkànnì yìí gẹ́gẹ́ bí ṣe wà ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Gbogbo ntẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ ire o.